Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá la bí mi, níwọ̀ oòrùn Nàìjíríà, mo lè fọwọ́ sọ̀yà o. Yorùbá ló láṣà o, ẹ jẹ́ ká jọ gbé lárugẹ, ọmọlúwàbí ni wá, mo lè fọwọ́ sọ̀yà o. ẹ jẹ́ kí n gbọ́ lẹ́nu ẹ̀yin tẹ́ wà nílé, báwo ni ṣé ẹ̀ ń gbóhùn wa kìtìkìtì báyìí? ẹ má bínú wọn láǹfààní láti wo kọ́mẹ̀ntì yín láti mọ̀ wípé voice ọ̀ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n báwo ni ṣé ń gbọ́ báyìí? ẹ jẹ́ àrẹ̀lé wa ká lè gbádùn Yorùbá o, ilé tíyá ọmọ Yorùbá jẹ́ àrẹ̀lé, èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o, ẹ jẹ́ àrẹ̀lé wa ká lè báwo ni ṣé ń gbọ́ voice wa? gbádùn Yorùbá o, ilé tíyá ọmọ Loud and crystal clear. God bless you. jẹ́ àrẹ̀lé, Akandora Awikonko náà ló kọ́ mi, mo kí níwá mo kí lẹ́yìn mo kí láàrin gbùngbùn. èyí tá a ṣe ẹ kú déédé àkókò yìí o, ilé ọ̀dà òdòdùn bí báwo ni a kú ayẹyẹ ọdún ìtúnú àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láṣẹ lókè pẹ̀pẹ́ lóògùn Ọlọ́run. ara ọ̀tọ̀ lètò ilé ojú abẹ náà la pé ká sọ ojú abẹ níkò náà lè mọ̀ wá sí. èmi nìkan kọ́ ni wọ́n ṣètò lónìí, èmi àti èèyàn mi pàtàkì, ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n agbóhùnsáfẹ́fẹ́ Fáṣínà Olútáyọ̀, ẹ bá ń kí àwọn èèyàn wa. bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin ará lé bàbá tìrà tó pọ́jọ́ mẹ́ta ẹ̀kú àti ńlá kíra ẹni lónìí ẹ gbádùn wa dọ́ba o, àkú pọ̀pọ̀ sísìn ọdún ìtúnu àwọ̀ eléyìí tó gbòde. Olútáyọ̀ Fáṣínà ló kọ mi lẹ́ẹ̀kan sí ẹ̀já bẹ̀rẹ̀ tọ̀hún. lójú abẹ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, eléyìí tí ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà, káàkiri àgbáńlá ayé, ọ̀nà lámọ̀ pẹ̀kẹ́lù lọ́rọ̀ òṣèlú, lọ́rọ̀ ìṣèjọba, lọ́rọ̀ ọrọ̀ ajé, ìrìn àjò lọ sílé òkèèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo nǹkan tọ́rọ̀ mọ́ tọmọ èèyàn tàbí tí ń ṣẹlẹ̀ láàrin ìlú, òun náà ní aláǹfààní láti mọ̀ pẹ̀kẹ́lù. àlejò mi èyí sí àlejò mọ́ torí pé àjọmọ̀ tukọ̀ ètò yìí ni lélẹ̀ tó túmọ̀ sí wípé àjọrò ní jẹ́jẹ̀rò òfúnwo ìwòrìwò ngabádìjọwò igun gẹ́gẹ́ ni. n tí wọ́n pè ní analyst, ìfọ̀rọ̀jẹ̀wọ́ ọ̀rọ̀, ìgbéyẹ̀wò ọ̀rọ̀, ìtúpalẹ̀ ọ̀rọ̀, kátú ọ̀rọ̀ palẹ̀ ni wọ́n pè ní analyst. oríṣiríṣi àwọn nǹkan níbẹ̀ ní ìhà ọ̀dọ̀ yín tá a máa gbéyẹ̀wò, bákan náà ló wà ní ìhà ọ̀dọ̀ mi. ibi tí mo ti fẹ́ ká bẹ̀rẹ̀ òun ni wípé Yorùbá ni mo ń sọ̀rọ̀ kan, wọ́n ní wèrè èèyàn ní bájálẹ̀nu sà tí ó lòun ọ̀mọ́ ti ń wá, tó nítọ̀ ń bá jẹ́ni tó ní làákàyè, ó yẹ kó mọ̀ pé tájà yẹn ọ̀bá lè nǹkan kan débẹ̀ ó kẹfì nǹkan bẹ̀ ni. ọ̀rọ̀ tí ń jà rìnrìn nílẹ̀ báyìí tí ń lọ nílẹ̀ báyìí òun náà ni ti ọ̀rọ̀ àwọn tí wọ́n ń bájá dàpọ̀ bẹ́ranko dàpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbalẹ̀ gboko. ẹ jẹ́ kí n béèrè báyìí, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ báyìí. àkọ́kọ́ ojú táwọn èèyàn fi ń wò ni wípé àwọn ọmọbìnrin nìkan ni wọ́n ń bá dàpọ̀. ojú táwọn èèyàn fi ń wò ni wípé ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ni, wọn ò fi ojú ibì kan wò pé ó ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ti pẹ́. èdè ni pé mi ìmọ̀ bóyá ẹ̀yin ti ṣe alábàápàdé fídíò kan nígbà kan níbi tí àwọn èèyàn wa lákòókè Ọya tí wọ́n ti ń bá màálùú dàpọ̀ tí wọ́n sì ń ṣe lójú táyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú ìwádìí mi náà ni mo ti bá wọn fídíò kan pàdé níbi tí mo ti rí ọmọkùnrin géńdé Ọlọ́run tí ń bá òkú adìẹ dàpọ̀. àrí tó ń pẹ́pẹ́yẹ. àrí tí eléwúrẹ́ kì í ṣe abo ewúrẹ́ nìkan o, kò bá jẹ́ òbúkọ tó sáàtì níbi tó ti ń gbọ̀nsẹ̀ wọn kì í kan bọ̀. bẹ́ẹ̀ náà ni mo rí ẹni tó dá ajá dùbúlẹ̀ sórí ibùsùn tó yà á kàtàkàtà báyìí, ọlọ́kùnrin o tí dẹ̀ ń bá a dàpọ̀. kí ni nǹkan tẹ́ rí sí i? eléyìí ó jọni lójú jọjọ bó ti yẹ pé lórí ètò ìṣẹ̀lẹ̀ tó gbalẹ̀ gboko yìí níbi tí obìnrin ọ̀hún ti jáde bọ̀m̀bọ̀ tó ń ṣàlàyé gbọ̀ngàn ní kíní ọ̀hún kan
pé wọn ò ká ìsan o tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó dẹ̀ fi léde pé àwọn ò rí pé àwọn fi páńpẹ́ òfin gbé ó tako òfin èèyàn gan o bestiality ó sì ní ìjìyà lábẹ́ òfin níbi kí èèyàn wọn bẹ́ẹ̀ àwọn èèyàn kankan tí wọn ṣàkíyèsí jùlọ ni pé oríṣiríṣi ìdí ni máa fà á tó jẹ́ èyí tó jẹ́ táwọn èèyàn rò pé ó fà jù ní owó pé financial aspect nìkan ni mú wọn dé díẹ̀. ṣé gbádùn bẹ́ẹ̀ ní táwọn èèyàn ń wá tó pọ̀ jù mọ́ tá a bá wò ó tóbi mẹ́rin curiosity pé mo ti ẹ̀fẹ́ mọ bó ló ṣe rí ẹgbẹ́kẹ́gbẹ́. lágbájá ṣe náà gbìyànjú ẹ̀. àti pé kò lè sóyún bẹ́ẹ̀ kò lè sóyún. ìwádìí fi hàn pé wọn ò lè lóyún. wọn ò lè lóyún. orí DNA yẹn ó yàtọ̀ sí. ọkọ̀ bára mu ti àwọn ẹranko ajá àti tèèyàn. bẹ́ẹ̀ náà tún ní availability pé ibi tí ọba ti sí àìrí àwọn ajá máa mú ni múrùkọ dẹ̀gbẹ́ kò sọkùnrin wọn lè rí ọkùnrin míì bí ajá gbogbo àwọn nǹkan yìí à ń rọ àwọn èèyàn láwùjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n rò pé bóyá àwọn tó bí ọ̀kọ́ ló ń dédé àṣà pálapàla yìí ṣùgbọ́n ẹ̀rí pé àwọn tí wọ́n tójú bọ́ tí wọ́n ti dá dúró tí wọn ò sí lábẹ́ àkóso òbí kankan àgàn ló pọ̀ ní irú ìwà àbàjẹ́ yìí àrò wa o torí pé bálọ̀bálọ àbá máa bọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó fi léde pé àrùn àtúnrọ̀ mọ́ àrùn tó lè jẹ́ pé tọrọ fún kálí kò tó so mọ́. bẹ́ẹ̀ni bí àrùn ìbá bí oríṣiríṣi àrùn ìbálòpọ̀ bí àrùn kò gbóògùn wọn ní ẹni tó bá ń ṣe ó lè ní ẹ̀fọ́jú bí ojú ẹ̀ lè mọ́ ríran mọ́ tí ó fọ́ pátápátá. tó bá yá now arábìnrin ọ̀hún wá jáde padà ní cruise ni o òun fi ń ṣẹ̀fẹ̀ lásán ni o òun ọ̀bájádà pọ̀ o òun kàn fẹ́ torí pé òun ní ìjákulẹ̀ pẹ̀lú ọ̀rẹ́kùnrin òun náà ló jẹ́ kó òun ọ̀mọ tó ń fẹ́ ṣe mọ́ ló jẹ́ kó òun jáde láti ràn sọ bẹ́ẹ̀ ṣé ká gbà wípé bó ṣe rí ló ṣe sọ àbí bàbá bu ọba lójú táwa dẹ́yìn àbí táwa bu ọba lẹ́yìn táwa dójú ẹ̀ táwa ní kábíyèsí èmi ò bóyá òun ṣe wá bóyá ṣé ká pé bẹ́ẹ̀ ló ṣe rí. irú fọ́nrán àkálẹ̀ tó wà lójú òpó ìtàkùn ayélujára lè tó ṣàfihàn obìnrin ọ̀hún ọkọjá tí ọmọ sọ irú ètí ń sọ fáwọn èèyàn yìí àti pé ọmọlẹ̀ Nàìjíríà wọ́n ti kọjá àwọn ayé ìgbà kan gbogbo nǹkan kódà wọn ò tó fi sí forensic test láti mọ̀ sí bóyá wọ́n láàpẹ̀ ẹni bóyá wọ́n dókítọ̀ ẹni àwọn ọmọ Nàìjíríà tó láǹfààní àti ṣàtúngbéyẹ̀wò sí wa irú fídíò yìí fọ́nrán àkálẹ̀ yìí bóyá ìṣẹ̀lẹ̀ gẹ́lẹ́ lórí kò sì jẹ́ tuntun tí ẹ̀ kàn jẹ́ bí aláìlétìjú èèyàn. láti bọ́ síta fèsì kámẹ́rà máa wá sọ fún gbogbo ayé pé ìwọ ló wà ńbẹ̀ o ìwọ mẹ́wàá òun gangan kọ́ ló wà níbi àwọn fídíò míì tá a ti rí lóríṣiríṣi wọn àjọra wọn. wọn àjọra wọn o nílé kúdí ẹ̀ka àtò láwùjọ àrò àwọn tó bá lọ́wọ́ sí irú gbèsè láabi àtàwọn tó bá tún ní lọ́kàn pọ́n náà tó fẹ́ ẹ̀sipẹ̀rẹ̀mẹ́ǹtì ẹ̀ kí wọ́n jáwọ́ ńbẹ̀ o torí pé látàárọ̀ àwọn ìgbésẹ̀ yìí náà làwọn àrùn táyé ń bá po làkàlídò ní ló ti wọnú ayé bíi AIDS látọ̀rọ̀ ape ló ti jáde wá ká má tó lọ fún ara fàjọgọdì pé ọ̀bọ ní ọ̀pára rẹ o ẹnìkan ò ní pọ̀ bọ ẹ dákun ẹ jáwọ́ ńbẹ̀. náà ẹ jẹ́ ká fojú inú wo ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà àwọn èèyàn kan oríṣiríṣi èròǹgbà ló wà lọ́kàn kálukú èrò wa ò lè papọ̀ orí ẹ̀ náà là ṣe ń jẹ́ èèyàn àwọn kan nígbàgbọ́ nípa Nàìjíríà ọ̀kan ṣoṣo àwọn kan nígbàgbọ́ nípa ìyapa Nàìjíríà ńbẹ̀ láti rí àwa tá à ń ṣe Yorùbá nation ńbẹ̀ láti rí àwọn tó ń béèrè fún Biafra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńbẹ̀ láti rí àwọn tó ń béèrè fún restructuring ńbẹ̀ láti rí àwọn tó ń béèrè fún pé ẹ̀yà Ìgbò lọ́kàn kí wọ́n jà rẹ̀ ṣùgbọ́n ilé tó mú láyà wá nísìnyí tàbí lè ti èmi rí tàbí tí mo gbọ́ tí mo rò pé kápẹ̀ ìkẹ́lù òun náà ní ilé tí bàbá wa làgbà Badmus tí wọ́n sọ wípé níní oríṣiríṣi òǹdíje dupò ààrẹ nílẹ̀ Yorùbá ó ṣeé ṣe kó pín ilẹ̀ Yorùbá yẹlẹyẹlẹ. bẹ́ẹ̀ ni mo kí ẹ̀rọ ilé ẹ̀kan sí àsìbí tí ẹ bá ti ń wò wá tẹ̀sí ń gbọ́ wa kétékété bàbá wa Badmus wọ́n jẹ́ oníṣòwò wọ́n tún jẹ́ olóyè ẹ̀sìn nílẹ̀ Yorùbá àti Edo Delta wọ́n kí àwọn ọmọ ilẹ̀ Yorùbá wa tó ọmọ ilẹ̀ Nàìjíríà fún ti ọdún ìtúnú àwẹ̀ níbẹ̀ ni wọ́n ti wo sàkún ẹ̀ pé báwọn ọmọ Yorùbá ṣe wà nínú dídíje dupò sílé iṣẹ́ ààrẹ ó lè falẹ̀ ya bí ọwọ́ aṣọ kò sí rọ́ńbẹ́ torí tẹ́ ẹ bá wo àwọn tí wọ́n fìfẹ́ hàn láti díje dupò sílé iṣẹ́ ààrẹ wọ́n tó 7 lọ́mọ Yorùbá ṣùgbọ́n 2 ló kọ wọ́n hàn dé jù nínú ìta àti rí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti gbákejì ààrẹ ilẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò nínú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo All Progressives Congress
Sako eléyìí ni ọ̀mọ̀wé Badmus wò pé abẹ́lẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ ibi tọ́mọ ìyá méjì bá ti ń jàjàkú akátá ọmọ bá ní ọmọ kó fa wọn o torí pé bá a bá ń tẹ̀ wájú báyìí àwọn ẹ̀yà yòókù ni wọ́n ó pín bò wá mọ́wọ́ torílẹ̀ Yorùbá a ní bò tó mílíọ̀nù 12 sí 13 lè ta lè dì tí ìbò bá wá lọ sójú kan lọ́dọ̀ díje kan ẹ rí i pé èròǹgbà lájẹ́ kí ọmọ Yorùbá tó padà sípò ààrẹ lẹ́yìn ìgbà tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti fipò lẹ̀ ní ọdún 2017 léè tó ti tóbi ó ti ń súnmọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbọ̀dún mẹ́ẹ̀ẹ́dógún báyìí 2007 bẹ́ẹ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí tí kìíní ti jìnnà sí wa ẹ jáwó táwọn ará òpè òkè ọya bó ti yẹ pé àlẹ́ pé sáwà nìkan ni ṣùgbọ́n nínú ìdásílẹ̀ ilẹ̀ Nàìjíríà ẹni ìfàwọ̀tọ́ sí ní ìpínlẹ̀ ara mu ìhà méjì péré la ní o àwọn èèyàn apá òkè ọya àtàwọn èèyàn gúúsù àwa lè pín gúúsù sí mẹ́ta ká pé òkè ọya sí mẹ́ta ṣùgbọ́n tí ń bẹ́nu òwe ni Southern Nigeria and Northern Nigeria gbogbo ń tọ́ka àwọn èèyàn jù nìyẹn ṣùgbọ́n tá a bá nípa àwọn èèyàn wọ́n wá ń fi ìdíje wọ́n fi fẹ́ràn àti díje dupò ipò ààrẹ ojú kan lọ olùdíje méje eléyìí lè má jẹ́ kí àlárere àti àfojúsùn àwọn adarí kọsẹ̀ àti pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan tá a bá wò ó tá a ló kọjú òṣùwọ̀n jù tá a ló dúró re jù eléyìí ọ̀mọ̀wé Badmus wọ́n wòye ẹ̀ bàbá àgbàlagbà yìí nígbà tí àwọn olórí takò tó béèrè sí pé ẹ̀yin àgbà sankusanku tẹ́ jẹ̀sẹ̀ bì ẹ̀ ṣe pín ẹjọ́ kí wọ́n forí okòó sọ̀ọ́dún kí wọ́n pàtọ̀pọ̀ kó léwó kí wọ́n láwọn olóṣèlú ìgbọ́rọ̀ bí wọn ọba dé gbangba wálé àníbi ẹni tí ń tètò ìdìbò kò mẹ́sì ọyọ wọn ò ní gbégbèsè àti jáwọ́ ńbẹ̀ ibi tẹ́ni tí ò tó ipò alága ìjọba àbílẹ̀ ṣe yọmọ lọ́wọ́ sáàrẹ̀ bàbá yìí sọ̀rọ̀ ṣùgbọ́n lérò ti tèmi ó yẹ káwọn adarí wa kí wọ́n wo ọjọ́ ọ̀la Nàìjíríà tó bó wa là ń kọ́ tán lẹ́ o gbogbo tá a bá ṣe lónìí ìtàn ni ó di lọ́la ẹja fàgbà fẹnitàgbà tọ́ sí torí ìran Yorùbá ká má bàa mẹ́rí ká má dẹni mẹ́rí. lójú òye tèmi èmi ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń díje yìí oríṣiríṣi èrò náà máa ń ní lọ́kàn ọ̀pọ̀ máa ń mọ̀ wípé nítorí fẹ́ díje fún yìí kò tọ́ sóhun ọ̀pọ̀ máa ń mọ̀ wípé agbára wọn ò ká wọ́n á ní àwọn kan fi ń wá recognition wọ́n á nítorí ọjọ́ iwájú wọ́n á ní àwọn kan fi ń wá negotiation ń pé ọ̀dà o ńgbà tí n bá jáde díje wọ́n wà bá mi wọ́n pàrọwà fún mi wọ́n bẹ̀ mí jáwọ́ ń bẹ̀ ẹ jẹ́ kẹ́niyàn lọ tán bá ti wá pé kí n jáwọ́ ń bẹ̀ èmi wà lè béèrè lọ́wọ́ wọn pé ọ̀dà náà tí n bá jáwọ́ ń bẹ̀ kí ni tẹ́ fún mi. So now ìbéèrè mi òun ni wípé tí wọ́n bá wá dé ìbò kọ̀mẹ́sì Ọ̀yọ́ primary ọ̀dà o A ni o B ni o ẹnìkan yóò gbégbá orókè àwọn tó kó gbégbá orólẹ̀ ǹjẹ́ ó rọrùn fún ẹni tí ó gbégbá orólẹ̀ láti ṣàtìlẹ́yìn ìfẹ́ tó gbégbá orókè pé ó kú ti já mẹ́nìkan lọ́wọ́ tí kájọ ṣe àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹni tó gbégbá orókè ṣé yóò fojú rẹ̀ wo ẹni tó ẹ̀sẹ̀ jákulẹ̀ ṣé kò ní máa wò pé o ti mú mi o ti bá aṣọ lọ́wọ́ mi gbangba o wá fẹ́ máa dábò mí ní kọ̀rọ̀ kí ló dé tó kúkú jáde takò mí tẹ́lẹ̀ tó bá jẹ́ pé tèmi ló ń ṣe tó sì nífẹ̀ẹ́ mi ṣé wọn ò ní wò bẹ́ẹ̀. ó ṣeé ṣe kí wọ́n wò bẹ́ẹ̀ kí wọ́n wò ní ṣàkóso olóṣèlú permanent interest lọ́wọ́ kò sí permanent friend tàbí permanent enemy níwọ̀n bá àgbà tó jẹ́ pé èròǹgbà wọn bá ṣọ̀kan wọ́n lè ṣàtìlẹ́yìn fúnra wọn ṣùgbọ́n ní ti tèmi nígbà táwọn sọ̀rọ̀ tẹ́ pé kò bọ́ sátẹ́gùn dáadáa Jagaban ti bọ́gbó aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láìjẹ́ pà ń sin ẹ̀yìn ti pé à ń campaign fẹ́ nìkan tá a bá wò láti ọdún 1993 92 93 láti gba struggle olóògbé MK Abiola nígbà náà ni bàbá yìí ti di àràbà tí pọ̀ ọmọdé ọ̀kà mọ́ tó ti jẹ́ pé ó gbìyànjú ọ̀làkàkà láìjẹ́ pé ó ń ṣègbèsè rìn yan Yorùbá ìlàkàkà rẹ̀ ọ̀hún ó ti wá jẹ́ kó extend the tentacle ẹ̀ gbogbo ibi tó jẹ́ ọgbà rẹ̀ ó ti dé ọgbà apá gúúsù ìlà oòrùn gúúsù àríwá ìlà oòrùn àríwá àárín gbùngbùn àríwá kò síbi tẹ́ ẹ lè lọ káàkiri ẹ̀rí pé lónìí tílẹ̀ mọ́ yìí ìpínlẹ̀ Kánò wà ní ara ìpínlẹ̀ tẹ́ pé wọ́n ṣe àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ̀ọ̀kan dédé rí bẹ́ẹ̀ o gbogbo àwọn tí Tinubu gbìn sínú ẹgbẹ́ òṣèlú APC ètò láti ACN tí wọ́n ti ń fa àwọn èèyàn bọ̀dé tí wọ́n ti ń tún wọn rọgbẹ́ rọgbá tí wọ́n ti ń sọ àwọn èèyàn dákín ẹ̀rí pé èèyàn tó lè sọ èèyàn dé èèyàn ni àwọn tí ìlú òrírí bó ti ẹ̀ pé kálukú wá débẹ̀ tán èrò tí wọ́n lọ́pọ̀ ọ̀tá nìkan wọn o eléyìí náà lọ̀rọ̀ tí ọ̀mọ̀wé Ọlátúndé Badmus tó jẹ́ aṣíwájú mùsùlùmí ilẹ̀ Yorùbá tó Ìkẹ́ndù àti Delta ti ń sọ lérò ti tèmi tí gbogbo àwọn tí wọ́n ti gbìn bí igi pẹ̀lú èrògbà pé lọ́jọ́ iwájú àwọn òde bá wọn ń bẹ̀
gbogbo wọn ní ẹdẹbẹ tán tí wọn sọ àwọn daraba tán náà fi ń jáde níjọ́ mo ti wà láyé àti ń dìbò ní ìsìn tọ́jọ́ mẹ́ta bá táyì solóṣèlú o ṣùgbọ́n tá à ń lé dìbò àmọ̀gbà tí wọ́n ṣe ti 1992-93 àmọ́ iye àwọn tí wọ́n jáde ńgbà náà lọ́hùn kò wá tó bí eléyìí rí nínú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ká ti máa rí èèyàn tó fẹ́ fìfẹ́ hàn láti díje dupò ká ti máa lọ sí bí 30 ìtìjú ò jẹ́ káwọn mi ò lè jáde mọ́ torí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC nígbà kan rí Ádámù Ṣọ̀mọlẹ̀ ìròyìn fi léde pé yóò kéde èròǹgbà rẹ̀ lọ́jọ́ Ẹtì ó tún sọ pé òun sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n tó ló postpone ẹ̀ ní ẹ̀rí pé lè ti àwọn kan ní ẹgbẹ́ sọ wípé kò tún ojú òṣùwọ̀n láti díje ẹ̀rí pé àwọn kan kéékèèké eléyìí kú díẹ̀ káàtó nínú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ó dáa ké orí ibú nìkan wò ìbáyàn dùn o wọn a máa dùn oríire ṣùgbọ́n èèyàn a máa mọ ntọ́kọ sí i. ìwọ̀n oníwọ̀n la yìí mọ̀ èèyàn a máa mọ ara rẹ̀ àti pé atọ́kùn ìkẹ́kọ̀ọ́ àtọ́ yà mí lẹ́nu tó ráwọn ẹgbẹ́ kan wọ́n sọ̀rọ̀ kan jáde sí Ìwájúbà tó jẹ́ mínísítà kejì fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ Nàìjíríà àti mínísítà fọ́rọ̀ sí àtìgbanisíṣẹ́ Chris Ngige wọ́n ní ó ti èyí ẹni gbogbo kó dínwó aró wọ́n ní òye àtọ̀ lé irú yín torí pé ẹ̀yin méjèèjì ní pápá jùlọ Ìwájúbà wọ́n lọ wà nígbàánu ètò ẹ̀kọ́ àtúnṣe wo ló mú bẹ́ ètò ẹ̀kọ́ Nàìjíríà. àwọn aṣọ strike lọ́wọ́ báyìí o. òòrì yanjú ẹ̀sìn gbé 100 million jáde irọ́ tó pọ̀ àdáparọ́ ẹni tí ò lè fi 100 million gba tíkẹ́ẹ̀tì lásán yẹn interest form kankan kò tí ì débi kankan o nípò ààrẹ owó ọgbọ́dọ̀ ní kọjá 3-4 billion naira ó kéré tán so ẹ wá wò ó táwa èyí tí ọba ní 1 billion kò yẹ kó tiẹ̀ pé òun ó ṣe é ká má fi máa fàsìkò ọmọ Nàìjíríà ṣòfò ká má pàfẹ́ káwọn èèyàn mọ̀ wá pa wá ni ṣùgbọ́n bàbá dé pápá tán kan bá jábọ́ tán kan bá gbégbó orókè èrò tèmi ni pé ó yẹ ká sì ní interest ìlú yìí káwò torí kò tí Nàìjíríà wà lónìí tá a dúró lé lórí tá a bá rẹ ni tó kájú ẹ̀ lẹ́ni tó mọ̀tẹ́mọ̀lé tó máa pàdé àdúgbò àṣejọba tẹ́nìkan ekúlùjú kan bá kàn bọ̀ ọ́ bẹ́ẹ̀ yóò tún gbé Nàìjíríà sípò ẹ̀yìn padà ni torí pé ibi tá a wà lónìí gan àti wà ní fáàsì. a sì ń pò wájú rárá o. rárá. ipò ẹ̀yìn láti wà yóò rẹ́ dè. tẹ́nìkan bá tún wá padà tó bọ́ ọbẹ̀ tó jẹ́ tíjọba sí ọba tó yé níbi tá a dé dúró yìí ó gbọ́dọ̀ jẹ́ tẹ́rọ̀ ìjọba yé lọ́gbọ́dọ̀ pé ikú daṣàkóso lẹ̀ torí pé kò í ṣe gbọ́dọ̀ pé wọ́n ní wọ́n gbé àbá ń sàtìlẹ́yìn fẹ́ gbóṣèlú kankan àbá ń ba tẹnìkan jẹ́ ètò ọrọ̀ ajé lè tọ́ jẹ́ pàkú tẹ̀lẹ̀ àlàáfíà ní í ṣe atọ́kùn fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé o láì sálàáfíà ìlú ò lè dàgbàsókè kò sálàáfíà Nàìjíríà ètò ààbò ó ti dẹ̀gbẹ́ kò fẹsẹ̀ méjèèjì tilẹ̀ àjínigbé ìpànìyàn banditry lọ́tọ̀ lọ́sì àtàwọn àṣẹlẹ̀ míì ẹgbẹ́ òkùnkùn ọgbàlẹ̀ gboko ilé ti jẹ́ kí wọ́n ní àwọn àgbàbọ̀ wọ́n ní gbígbé ọba dùn bí ìlú ọba dùn bí ìgbẹ́ni lórí boko dùn bí ìgbẹ́ni lórí kò dé sọ́mọ tálíkà kan tí ó rò dé ẹ̀mú ẹ dákun ìlú yìí sì lè dáa. now nípa ti àwọn méjèèjì mi tí kò lórí ẹ̀ n tí ó wà ridiculous ń bẹ̀ ni pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n fi owó interest form síta wọ́n ní 100 million naira now ajagunfẹ̀yìntì Muhammadu Buhari nígbà tó fẹ́ díje àkọ́kọ́ ó ní wọ́n dáwọ́ fọ́ọ̀mù fóun ni that means kò lè afford ẹ̀ why báwo ni wọ́n ṣe jọ fikùn lukùn bó ni wọ́n ṣe arrive at 100 million naira kí ni tí wọ́n fẹ́ fi ṣe àkọ́kọ́ nìyẹn ìdí ni wípé ẹ tó bá kó 100 million naira sílẹ̀ ó ti túmọ̀ sí wípé kì í ṣe pọ́fẹ́ lọ ṣèlú lóore ẹlẹ́ẹ̀kejì àti wá sọ òṣèlú di owó lórílẹ̀‐èdè Nàìjíríà ní wípé tí ó bá lówó ńlá lọ́wọ́ kò ní rí bí kankan dé tàbí kò ní lè díje òṣèlú eléyìí ti túmọ̀ sí wípé oko ẹ̀yìn náà ni orílẹ̀-èdè yìí sì ń lọ bàtà bá nígbàgbọ́ wípé ohun gbogbo lówó tàbí gbogbo nǹkan la gbọ́dọ̀ ṣe fowó ṣe nínú ètò ìṣèlú kí là ń kó 1 billion 2 billion 3 billion jọlé lórí láti sọ pé a fẹ́ díje tàbí dupò ààrẹ tàbí a fẹ́ ṣe ààrẹ ìdí ni pé tó fẹ́ lọ sọ lórí ó fẹ́ lọ sẹ́ẹ̀lú ni wáyé tí mo fẹ́ sẹ́ẹ̀lú tí màá tún kọ́kọ́ náwó àpò ara mi torí pé mo fẹ́ ṣe ànáfẹ́ kú wáyé tí mo máa nígbàgbọ́ wípé bí n bá ti fún ọ ní bọ̀bẹ́ tí mi ò sanwó ìbò tí wọ́n fẹ́ dì wọn ò ní dìbò fún mi ó ti túmọ̀ sí pé mi ò kúnjú òṣùwọ̀n. now àwọn ikọ̀ ẹgbẹ́ kan wọ́n ní àwọn ṣe survey nínú survey àwọn wípé ẹni tí àwọn rí pé àwọn èèyàn fẹ́ràn jù tàbí pé ó lè jẹ ààrẹ nínú survey àwọn tó gbégbá orókè jù wọ́n ní Professor Yemi Osinbajo ni tó jẹ́ gbàkejì ààrẹ lọ́wọ́ wọ́n ní 42.50%. ẹni tó jẹ́ kejì nínú survey wọn náà ni Atiku Abubakar ó ní 25.51%. ẹni tó jẹ́ gbòkẹta òun náà ni Rabiu Kwankwaso gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀tẹ́lẹ̀
ó ní 18.07%. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló wà nípò kẹrin, àwọn ní 13.92%. Ṣáà lè sọ wípé sọ́fẹ̀ wọn sọ́sẹ̀ gbọ́kànlé kí ni wọ́n tí wọ́n fi ṣe sọ́fẹ̀ yẹn, àwọn èèyàn wo ni wọ́n béèrè lọ́wọ́ wọn, kí ni tí wọ́n rí, bó ni wọ́n ṣe kó jọ, níbo ni wọ́n ti arrive at percentage yẹn, kí làfojúsùn wọn, kí ni tí wọ́n fi ṣe sọ́fẹ̀ ọ̀hún gangan, electronic gadget ni o àbí ojú inú lásán, àbí wọ́n ń jáde wọ́n ń tojúlé dójúlé pé ókè o ta lẹ́yìn fẹ́ dìbò fún, ta lẹ́yìn fẹ́ dìbò fún. Bẹ́ẹ̀ ni mo kí ẹran ilé ẹ̀kan sí ní ọ̀rọ̀ tí atọ́kùn béèrè yìí, níbi tí àwọn tí a fi mú fínlẹ̀ àṣàkọọ́lẹ̀ èròǹgbà aráàlú bíi tọ́kàn àwọn aráàlú ń lọ tí a ní pé Ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò níbo rẹ̀ kún fọ́fọ́ jù níbi tó ti níbi ìdá 40 ó lé nígbà tí olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú PDP ló tó náà jọmọ oyè o tí wọn ò tí ì fọ náà lẹ o ó ní bíi 25% àti gómìnà ìpínlẹ̀ Kánò gbà kan rí Àbíkú Akwazo ó náà ní bíi 19 àbí nǹkan kan 18.7 ọ̀fẹ́ tó 19% náà nígbà tí Jagaban ti bọ́gù àti Bọ́lá Tinubu tó ń wà nípò kẹrin. èrò ti tèmi lélẹ̀ àwọn tí wọ́n kó kínní ìjọ yastic tí wọ́n lò láti fi arrive sórí conclusion wọn yìí, àwọn tí wọ́n kó jọ gan àwọn alátìlẹyìn igbákejì ààrẹ lẹ́yìn Ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò àkọ́kọ́ nìyẹn torí pé ó tiẹ̀ jẹ́ àwọn alátìlẹyìn rẹ̀ gan wọ́n kàn fi eléyìí láti fi máa play upon intelligence ọmọ Nàìjíríà tàbí ká pè ní propaganda ni eléyìí láti jẹ́ pé kí wọ́n fi dá òkè òdò lẹ̀ eléyìí wọ́n tó ń lò láti jẹ́ pé àwọn èèyàn máa ń support yẹ yóò tó máa increase irú support base yẹ ṣùgbọ́n èrò ti tèmi tá a bá ń wò táwọn aráàlú àwọn alámẹ̀tọ́ àwùjọ tá a fojú sọnùkùn wò ìjọba tí ń bẹ lóde lọ́wọ́lọ́wọ́ yìí lábẹ́ ìdarí ààrẹ Alhaji Muhammadu Buhari ó jẹ́ ètò ti sọ àwọn aráàlú ó ti di kàyà torí pé tẹ́ ẹ bá wò ó ti tó bí ìgbà méjì báyìí tára ààrẹ gan ètò ìṣèjọba gan kàwọn gẹ́láyà fúnra rẹ̀ ní pápá jùlọ lórí ẹ̀ka ètò ààbò ètí wọn fẹ́ jẹ́ pé ó wà lára òpó kan tí wọn torí ẹ̀ dìbò yẹn wọ́n. pé tí n bá débẹ̀ o láàrin oṣù mẹ́ta gbẹ́jọ́ bí ẹ tó ti jagun rí wọ́n sì nígbàgbọ́ kankan nú ẹ̀. èkejì ni ìwà àjẹbánu tí wọ́n ní pé wọ́n lè wọ̀ pé pátápátá ní kọ̀rọ̀kan lóòlù yìí àjẹbánu tó wọ́n ń gòkè sí ni ó gòkè sí ni kì í ṣe kó ń gòkè. ó tó wá jẹ́ àká tí wọ́n ń kó àwọn alájẹbánu sí inú ẹgbẹ́ yìí ẹ̀rí paráàlú tá a bá fẹ́ wo àwọn nǹkan méjì tí mo sọ yìí nìkan Ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò lè sí ní pọ́ǹtì tó wà Àtíkù Abubakar iná wà nípò àkọ́kọ́ torí pé ọjọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú míì tára ìlú ọmọ nífẹ̀ẹ́ sí pé torí pé ẹgbẹ́ àti ìpawọ́dà náà kápawọ́dà bí ẹ ṣe pawọ́dà ní 2015 bọ̀ sínú APC náà ṣùgbọ́n tá a bá fẹ́ wo àti máa bá bọ̀ àti pé ẹni tó lóye lórí lẹ́yìn ọjọ́ orí Tinubu kò sẹ́ni tó ní agbára àti ṣèlú ìsíwájú tó Tinubu èjì nìkan torí pé àjànàkú lẹ́yìn ẹrù orílẹ̀ Nàìjíríà kìí ṣẹrù ọmọdé kéde pé mo fi ń pọ́n Tinubu lé Tinubu olóṣèlú tó ju ẹ̀ là tó Jagaban ti bọ́gù Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà kò sí. now ẹ jẹ́ ká tibẹ̀ ti àwọn tí wọ́n ń díje fúnpò ààrẹ ká tibẹ̀ wọnú tàwọn tí wọ́n jẹ́ lawmakers bíi senator house of rep members tí wọ́n bá fẹ́ díje dupò láti lọ sílé ìgbìmọ̀ asòfin bóyá tàgbà àbí kékeré àbí tìpínlẹ̀ wọ́n máa campaign fáwọn èèyàn àdógún àdọ́gbọ̀n tí n bá ti tẹ́ bá dìbò fún mi máa ṣe báyìí máa ṣe báyìí ó wáyà mí lẹ́nu nígbà tí wọ́n jáde tí wọ́n sọ wípé ìdí pàtàkì tí àwọn kì í ṣe lè mú ìlérí táwọn ṣe nígbà campaign táwọn òfin lè mú ṣẹ òní wípé expectation àwọn èèyàn lọ́dọ̀ àwọn ó pọ̀ jù ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ò control resources bíi ààrẹ bíi gómìnà ìdí nìyẹn tí àwọn ò kí ń fi lè mú lè rí ọ̀pọ̀lọpọ̀ ṣe ǹjẹ́ kí wàá ló dé tẹ́ fi ń ṣèlérí fáwọn èèyàn gba tẹmọ̀ pé èlé muṣẹ́ wọ́n ní bẹ́ẹ̀ èèyàn bẹ́ẹ̀ nu èèyàn ọ̀bá dùn aráàlú ò ní tẹ̀lé tí èèyàn ọ̀dẹ̀ ṣèlérí kankan àwọn aráàlú ò ní fẹ́ dìbò fún ọ torí pé ntílù ilé ń fẹ́ ọ̀tọ̀ àwọn ilé lè sọ pé transformer ní jẹ wá ń ya o àwọn ilé lè sọ pé ọjà àgbàlódé làwọn fẹ́ o àwọn ilé lè sọ wípé àgbàngàn ìgbàlódé làwọn fẹ́ ntí kálukú àwọn ilé lè sọ pé ojú ọ̀nà wa ló ti bàjẹ́ tá à ń fẹ́ àtúnṣe oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń béèrè fún Senator Smart Adéyẹmí ló wá sọ̀rọ̀ yìí jáde wípé ìdí nìyẹn o tí àwọn òkè fi lè fulfill promise àwọn lásìkò election. lérò ti tèmi ẹ rí i pé Smart Adéyẹmí tó ń sojú àwọn èèyàn
nípínlẹ̀ Kogi òun ló gbapò lọ́wọ́ Awíkókó kọ́lọ́rọ̀ ọgbọ́ni tó jẹ́ sẹ́nítọ̀ wọn tẹ́lẹ̀ Dino Melaye òun ló gbapò lọ́wọ́ rẹ̀ àti lè ṣe bí Melaye ṣe nílé aṣòfin ó nira bó ti yẹ pé wọ́n fi gbogbo ọgbọ́n lájẹ́ pé Melaye ó padà wá Adéyẹmí bọ́ ọbẹ̀ báyìí gbogbo ohun tó ń sọ yìí Àwùjalè ní sẹ́ráwọn èèyàn kan wà àti lè replicate achievement àti feat wọn láwùjọ ó nira ṣùgbọ́n èèyàn lè máa sọ̀rọ̀ tako èèyàn ọ̀rọ̀rùn kéèyàn máa criticize èèyàn ó dẹrùn ṣùgbọ́n láti wá bọ́ sípò rẹ̀. ok ìwọ tó tiẹ̀ ń criticize èèyàn láti ìjọ ìgbẹ́ ni yóò máa ń ṣe o ìwọ náà wàá ṣe jẹ́ ọmọ ìfẹ́ ṣe. ọwọ́ gbogbo àwọn Àwùjalè ti ń wí kéèyàn ní pé expectation àwọn èèyàn pọ̀ lórí àwọn òótọ́ ni expectation pọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá promise yẹn ní nǹkan mẹ́wàá tẹ́ ẹ bá mú mẹ́fà ṣe tẹ́ ẹ bá set target pé 5 la lè ṣe aráàlú ọmọ pé eléyìí gbé ó gbìyànjú ṣùgbọ́n promise 5 òórí gangan péré ṣe ọwọ́ ní expectation pọ̀ tó bá pọ̀ mélòó ló ti fọwọ́ scan inú ẹ̀ díẹ̀ constituency project allowance wà táwọn fáwọn aṣòfin tẹ́gbẹ́ wọn láǹfààní láti mú ìdàgbàsókè bá ẹkùn ètò ìdìbò wọn gbogbo owó tá à ń sọ yìí bí àwọn gómìnà ṣe máa ń rọ owó security vote mi làwọn náà ṣe ń rọ constituency allowance money allocation wọn lọ mí ni. wọ́n fi lọ mí. tó bá wá tó ti ń tásìkò tí wọ́n tún fẹ́ díje fún ipò yẹn padà. wọ́n wà á rẹ̀ rọ. ni wọ́n máa rẹ̀ rọ ata. wọ́n rọ̀ kadà wọ́n lọ rẹ̀ adúláyà. wọ́n máa ra clipper wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ha fáwọn èèyàn. eléyìí sí ẹ̀bí aráàlú tó nù. àwọn aráàlú wọn máa wò wípé àánú àpò wọn ni wọ́n ti ra wọn kíní. owó àgbo ni wọ́n fi ń ṣàbọ̀lálejò. now pápápá nítorí àkókò wa òní ni a bẹ̀rẹ̀ ètò yìí ojú abẹ bí yóò ṣe mọ wá jọkànlọ́gbọ̀n òun náà lélẹ̀ pẹ̀lú ẹnìkejì mi Fáṣínà Olútáyọ̀ ẹnìkan sọ̀rọ̀ kan nípa àwọn ọ̀dọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n wà lójú òpópónà káàkiri wọ́n ní àwọn ọmọ yìí náà ni wọ́n padà ń di ọmọ burúkú tí wọ́n padà ń yọ̀lú lẹ́nu dàlú láàmú ngbà torí pé àti ti pẹ́ kàn rókò ní kékeré àti ti pẹ́ kàn rókò ní kékeré ní fi dàgbà tí máa ń bèrè ẹbọ àwọn ọmọ yìí pé ká kó wọn kó lójú òpópónà kí ni ojú ìwòye yín ọ̀nà wo ni a fi lè kó àwọn ọmọdé yìí kó lójú ọ̀nà ọ̀pọ̀ nu wọn ti dẹgbẹ́ òkùnkùn ọ̀pọ̀ nu wọn ń sùn ta ọ̀pọ̀ nu wọn ọkàn ẹ ti yí bè débi pé kò ní ẹ̀mí gidi lọ́kàn mọ́ lára wọn náà ni wọ́n padà yí sí adigunjalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára wọn ni wọ́n yí sí ìwà ìjínigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà wo la fi lè kó àwọn ọmọdé yìí kó lójú òpópónà. bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yàn ara ilé ẹ̀kan sí bó ti yẹ pé ilé yìí ó pín sí àmìjì o àkọ́kọ́ ń bẹ̀ ni pé ìdálù níṣèlú o eégún ní gbowó òde níbì kan àti pé ẹ̀sìn wájú ní tẹ̀yìn mú òsáré bó ti pín méjì nù àkọ́kọ́ ń bẹ̀ ni pé àwọn ará òkè ọya wọn ń bẹ ní apá gúúsù tó sì jẹ́ pé títẹ́wọ́ gbọrẹ ó ti dàbí ara àṣà àti ṣe wọn. ó ti dà o. àwọn èèyàn ti alápá gúúsù mi wọ́n ti ń wà wòkọ́ṣe wọn tẹ́ ẹ bá rí àwọn ọmọ apá gúúsù mi ẹ̀ ní mọ̀ pé kéèsì ọmọ àríwá tó náà ti ń darapọ̀. ìdí ni pé àwọn ará bẹ wọn ànùmọ́dàrò ni wọ́n rà àwọn ọmọ wọn sí. bẹ́ẹ̀ni ní ọ̀rìyàn sí àwọn kan náà tí wọ́n ń sánlé wọ́n ti rí bí àǹfààní káwọn lọ́mọ darapọ̀ ìgbésẹ̀ tọwọ́ kan péré la ní ẹ̀rẹ́ pé ìjọba kan ti wà ń lu ìrí tí wọ́n rí pé àti ọmọ haúsá ni àtọmọ yorùbá ni àtọmọ yíbò ni o gbogbo yín gbọ́dọ̀ padà sí iléèwé iléèwé tá a wá ń sọ yìí náà kan ti ń pè ní school is a scam báyìí ìwé ti di scam bọ́ káàkà kò síbi tó mú já so eléyìí tó ti ń discourage yẹn tí wọ́n fẹ́ máa padà ẹ̀rí pálí máa ń jèrè Jonathan fẹ́ kún ọkú làpò òkè ọ̀yà tẹ́lẹ̀ tó dá padà léèwé ó bẹ̀rẹ̀ sí ní kọ́léèwé kọ́gbọ́n ṣùgbọ́n ní ìṣòro ti di dúró tó kàn kàn wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n fẹ́ dá padà sí ojú pópó náà ni. oríṣiríṣi àwọn ilé ẹ̀kọ́ yẹn ni àwọn tó ń ṣèjọba ń bẹ̀ ti pa. wọ́n ti pa so ìmọ̀ràn ni pé àwa tá a wà nípò adarí akọ́ni ojúṣe tá a gbọ́dọ̀ gbé kárí pé ìbílùú ó ṣe rọrùn fún tolórí tẹlẹmù àtọmọ tálíkà àtọmọ mẹ̀kúnnù ọjà alógún o kókó òrì tí wọ́n fi dìbò fún àánú gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ láwùjọ ẹ̀rí pígbà káwọn táwọn kan ń kó àwọn ọlọ́run ọpọlọ pò lójú pópó àǹkan ò tiẹ̀ bìkítà lórí rẹ̀ tá a bá gbégbé sẹ́ pé gbogbo ọmọ ẹ kọ́lé àwọn ọmọ aláìníyà motherless home ẹlòmíwà kò lẹ́nì kankan tó dẹ̀ ń tọrọ bí tó ń tọrọ yìí ṣùgbọ́n bí tó ti ń tọrọ yìí náà ni ó ti rí àwọn kúndùnkú èèyàn aláòbí tí wọ́n máa ṣàmúlò rẹ̀ fún digunjalè àtàwọn sẹ́lábì mi. tàbí kán gba nǹkan kan tọ́jú ẹ̀ sí lọ́wọ́. ṣùgbọ́n tí ó bá sírò ẹ̀ láwùjọ kò ní sàǹfààní irú eléyìí ibẹ̀ náà ni a ti ń groom àwọn miscreant o ní street náà ni so ìjọba ní ojúṣe o bẹ́ẹ̀ ni àwọn òbí kọ̀ọ̀kan náà ẹ má jẹ́ kó ọwọ́ líle púpọ̀ jù
kò yẹ ká fi mú ọmọ débi táwọn ọmọ fi jáde yóò fi wá sálọ tí ò ní padà wá mọ́ tí wọ́n ní àwíjàre wípé ìdí táwọn fi jáde sójú òpópónà lélẹ̀. a máa le jù fọmọ o. ọ̀rọ̀ yìí náà ló mú mi wọnú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi tí ọwọ́ sìnkú òfin ti tẹ àwọn obìnrin méjì kan àti àwọn ọkùnrin mẹ́ta ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ní wọ́n mú àwọn obìnrin ni wọ́n kọ́kọ́ mú wọ́n bá wọn nǹkan tí wọ́n jí kó lọ́dọ̀ wọn àwọn dàbí agbódegbà fáwọn olè ẹ̀wọ̀n pé Yorùbá ní agbékolájà ọ̀jalè ńgbà mẹ́rin ẹ̀ń tó gbà sọ́wọ́ ni ńlọ́jẹ̀bi. àwọn ọkùnrin mẹ́ta yẹn ti jẹ́wọ́ pé lóòótọ́ àwọn á máa jáde òru àwọn sì ń digunjalè báwọn bá sì kó tán ọ̀dọ̀ àwọn yẹn náà ni wọ́n kó sí lára nǹkan tí wọ́n rí gbà lọ́wọ́ wọn òun náà ni deep freezer méjì wọ́n gba generator mẹ́rin wọ́n gba pie shoes pie bàtà mẹ́fà bóyá ìgàn ní ká pé ìgàn Ankara 90 pairs of Ankara materials wọ́n gba bàjáàjì kan wọ́n sì gba ẹ̀rọ ìránṣọ kan. tá a bá wò dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí oríṣiríṣi ìpín adigunjalè ló wà àwọn kan wà tó jẹ́ wípé àwọn ò digun àwọn ń fò gànà lásán ni tàbí àwọn ń yọ wọlé lásán oríṣiríṣi eléyìí tó kọ́mọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni àwọn tí wọ́n tó ń dá mẹ̀kúnnù ìlú lóró ìdí ni pé láwọn tó ní ń ta tẹ́lẹ̀ ẹni tó bá jẹ́ hairdresser mẹ̀kúnnù ni ẹni tí ń ṣiṣẹ́ tailor mẹ̀kúnnù ni ẹni tí ń ṣe bàtà mẹ̀kúnnù ni wọ́n tó ń já ṣọ́ọ̀bù gbé machine wọn wọ́n ń já ṣọ́ọ̀bù yọ orí dráyà wọn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ibi tó ti ń wá sí ṣọ́ọ̀bù kò bá jìnnà jù bẹ́ẹ̀ lọ bí bá ti ń lọ yóò yọ orí machine yóò rú lérí lọ yóò yọ orí dráyà yóò rú lérí lọ. tó bá ti ń bọ̀ láàárọ̀ yóò tún gbé wá. ilé ikú díẹ̀ káàtó so mi mọ̀ bóyá ní gbólóhùn kan tàbí méjì láti sọ nípa ẹ̀. bẹ́ẹ̀ ni ara ẹ̀ náà torí pé bá a bá gbálé bá a gbá tààtún náà láàdá sí ìjọba lójúṣe ń bẹ o pẹ̀lú kéètò àlàáfíà kórẹ́sẹ̀ méjì wálẹ̀ ní ti bùtò òrùlẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ làwọn adarí àdúgbò adarí agboolé wọ́n ní àǹfààní àti ìgbésẹ̀ láti gbé o torí pé ibi abá ti rí pẹ́ nìkan tá àròjú ẹ̀ rí ayálégbé ìpàdé kan wáyé lọ́lọ́ yìí nílùú àtàgbé tá a wà yìí níbi tí ọ̀gá àgbà ọlọ́pàá ẹni tó jẹ́ kọmíṣánná lórí ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun arábìnrin náà wà ńbẹ̀ èrò pọ̀ ayálé onílé tí ó bá gbàyàn sílé tóró lè tọ̀rọ̀ wá jalè tó bá dẹ̀ tó kó nǹkan tó kó tán ilé kan ní tó ń kó o lọ àwọn kan bẹ ládùúgbò ńbẹ àwọn kan bẹ nù lé ńbẹ tí wọ́n máa gbóòrù lẹ́nu yìí wọlé wọn ò ní gbégbèsè kankan tàbí tí wọ́n mọ̀ pé ń jáde lóru tí wọn ò ní nǹkan kan tí wọ́n sọ tí wọ́n mọ̀ pé tẹ bá wọlé o ẹ má tilẹ̀kùn mo sì ń bọ̀ o gbogbo àwọn ilé yà gbọ́dọ̀ gbégbèsè torí pé bá a bá ní ọ̀kàn wá lónìí ó lè tó kàn wá o gbogbo nǹkan tá a bá kófìrí rẹ̀ ká bẹ̀rẹ̀ sí máa sọ jáde ilé ìlú lè mú dàgbàsókè ọba àwùjọ lẹ̀. kó tó di pé a máa lọ mo fẹ́ kí àjọfojú wo ìjà ogun tó ń lọ ní orílẹ̀-èdè Ukraine èyàn pẹ̀lú Russia nígbà tí ogun yìí bẹ̀rẹ̀ kò sẹ́ni tó mọ̀ pé yóò tó oṣù kan yóò tó oṣù méjì lọ́kàn gbogbo wa bí ẹni pé kákan mú kádẹ̀mí wọ́n pa ni pé ọwọ́ tí Russia gbé yìí o kankan finish Ukraine lẹ́ẹ̀kan náà ni ṣùgbọ́n tó wá jẹ́ ìyàlẹ́nu oríṣiríṣi àwọn èèyàn jákèjádò àgbáńlá ayé ìpín oríṣiríṣi náà ni wọ́n wà àwọn kan sọ wípé kórílẹ̀-èdè Ukraine kí wọ́n jọ̀wọ́ ara wọn lẹ̀ kí wọ́n gbà gbogbo nǹkan tí Russia béèrè lọ́wọ́ kí wọ́n ṣe ogun ó le tán àwọn kan ń pàrọwà fún Putin wípé kó dáwọ́ ogun dúró kó fáwọn èèyàn lẹ̀ kí wọ́n ṣe nǹkan tó ti fẹ́ nu wa bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan dúró nídúró wípé ẹ jẹ́ á support Ukraine ká gbà lọ́wọ́ àwọn ajẹgàba yìí ká máa ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá fẹ́ àwa gangan lè má kọ́ ọmọ ogun kalẹ̀ ṣùgbọ́n tí wọ́n máa jẹ tí wọ́n fi máa tọ́jú ara tí wọ́n máa lò lójú ìjà á máa kó fún wọn. kí ni a lè sọ pé ọ̀fà tí Russia ò fi kì wọ́n mọ́lẹ̀ lù wọ́n pa lẹ́ẹ̀kan náà kí ni tí orílẹ̀-èdè Ukraine tí wọ́n fi ṣe agbèjì ara. bẹ́ẹ̀ ni mo kí ẹran ilé ẹ̀kan sí nkọ̀kọ́ sí àsàmà kan lórí ọ̀rọ̀ wọn ẹ wo ààrẹ orílẹ̀-èdè Faransé Emmanuel Macron ààrẹ orílẹ̀-èdè Ukraine Zelensky ẹ̀rí pọ̀dọ̀ ni wọ́n ilé náà la kan fi ń pè fọ́dọ̀ ní adarí tó rọpọlọ wọn ó jí pépé Zelensky strategically ó gbìyànjú gẹ́gẹ́ bí ààrẹ. ìdí ni wípé adẹ́rìnpòṣónú lásán ni kò jágun rí kò ní jó ogun rí. ẹ rí pé ó choose láti jẹ́ adẹ́rìnpòṣónú ni tó bá choose láti jẹ́ ológun àǹfààní wà fún èjì tó sì wà yìí kò sí tí ò lè fi sí okun tí ń bẹ lára rẹ̀ yẹn àtọgbọ́n orí rẹ̀ adẹ́rìnpòṣónú lọ́pọlọ ẹ̀ pé jù láwùjọ. làwọn èèyàn wá fi ń fọkàn sí pé adẹ́rìnpòṣónú lásán tí kò ti bá rí yọ. tí wọ́n kàn lè kú mẹ́rin kò dẹ̀ rí bẹ́ẹ̀
ọ̀nà méjì ló fà support resistance tí Russia rí ní Ukraine wọn ò rò pọ́n lè rí débẹ̀ then àwọn Russian troops ó bí táwọn yẹn fi ń wò wọ́n ojú ayé Soviet náà fi ń wò wọ́n àti ẹnu tí ààrẹ wọn máa dán Vladimir Putin àwọn lè sòkè dilẹ̀ àwọn lè sọ̀sán dòru ọjọ́ méjì mẹ́ta pé lóun fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó burú jù ọ́ tó wọ́n dẹ̀ sí tó wọ́n sì hàn bolẹ̀ ṣùgbọ́n láàrin ìgbà yìí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú ní Ukraine ó tó nǹkan ìjà ogun for 48 kilometres gbogbo wọn dẹ̀ dúró sẹ́yìn ààrẹ wọn wọ́n dẹ̀ takú sẹ́yìn ààrẹ wọn wọ́n dẹ̀ support àwọn tó jẹ́ ẹlẹ́sẹ̀ kíkàn àwọn tó jẹ́ agbábọ́ọ̀lù àwọn tó jẹ́ ilé ìdárayá gbogbo wọn dẹ̀ tó ń gbébọn bẹ́ẹ̀ la tọ́ra àwọn èèyàn mi tẹ́ ń gbélu ẹ̀ tẹ́ láwọn ní ọmọ afẹ́. àdèrè àwọn tó ti sá lọ tẹ́lẹ̀ tí wọ́n torí ẹ̀ wọ́n padà wálé aláwọn tó wà nílùú òdì kejì tẹ́lẹ̀ kógó tó dé tán tó padà wálé. then sẹ́wárẹ́sìkò òjò tá a wà yìí àwọn ọmọ ogun Russia wọn ìjagun ní òjò majority àwọn ènìyàn lè observe dáadáa wọ́n máa ń yọ̀ lẹ́gbà yẹn ẹ̀rí pé ó túmọ̀ sí pé wọ́n lákòókò kan tí wọ́n lè jà wọ́n lákòókò tí wọ́n lè jà ogun yìí ó ti dìtìjú sára Vladimir Putin kò sí padà mọ́ pé òun ọ̀jà mọ́ wá lóde tó fi ń jà tẹ́lẹ̀ yóò mú tìjú wá dẹ àwọn ibi tó dẹ kódà ó tún violate àwọn làkàlẹ̀ tó ti wà pẹ̀lú ogun jíjà láti mọ̀ yìnbọn lu obìnrin wọ́n mọ̀ yìnbọn lu arúgbó wọ́n mọ̀ yìnbọn lu ọmọdé tó gbogbo eléyìí ó ti wà ní àlàkalẹ̀ ọmọdé ò lè dájà obìnrin ò lè dájà bẹ́ẹ̀ larúgbó gbogbo eléyìí àwọn afi ń ka scores tó pé wọn ò láǹfààní àti lè pa àwọn ọ̀dọ́ gan-an tó wọn láti pa gbogbo àwọn ọ̀dẹ̀ sí lọ bẹ́ẹ̀ ọ̀nà táwọn ààrẹ wa gbé kalẹ̀ ó wà ń bẹ̀ then ó tún wá rí ìrànwọ́ gbà lọ́wọ́ àwọn NATO níbi tí ẹ pé àwọn North Atlantic Treaty Organization níbi tí ààrẹ Amẹ́ríkà náà jọ̀kan lára wọn bó ti yẹ pé Russia lágbára púpọ̀ lágbàáyé pẹ̀lú àwọn èròjà apayérun ó ti ń threatening pẹ̀lú ilé tó bá lè dán òpẹ́rẹ́ àdéhùn tí NATO dúró dè nìyẹn àdéhùn wà pẹ̀lú àwọn orílẹ̀ lágbàáyé ẹ gbọ́dọ̀ lóorùn ìjà apayérun o tẹ́ ẹ bá ti lè dán wò NATO ní ọba ìjà tó bá lè dán wò láti yin sí wọn NATO wà láǹfààní àti dìde tọ́pọ̀lọpọ̀ Amẹ́ríkà yẹ kó gbìjà ọkùnrin ju báyìí lọ. wọn ti gbọ́dọ̀ ṣe kọ́mọ́ bá di ogun àgbáyé àgbà tó ń bá lọ fọwọ́ ara ẹ̀ bọ́ sọ̀rọ̀ lọ bíi pé suicide mission ni tọ́bi àwọn èèyàn wò pé ó yẹ kó yin àdólóró sí wọn tọ́bi yin àdólóró sí Ukraine NATO máa dìde ojúṣe tí wọ́n ní excuse láti àtáàkì ẹ̀ ọdẹ ó ti wá hàn pé nígbà tí Russia bá ń bá Ukraine tí ò tó fín mú tí ń bá jà tó bá kọ́ akọlu US ńkọ́ US ọ̀sàdé nàmọ́lẹ̀ ni mo rọgbìn yẹn lágbàáyé o ilé ìtumọ̀ sí pé ká máa rò pa gàǹgà gòǹgò torí pé fojú kéré ẹnìkan fojú bí ti ẹnìkan pé nǹkan san ọmọlẹ̀ ni kò sẹ́ tó ṣe fojú kéré o ẹ̀yin ẹ̀ tá a bá rò pọ̀ lẹ̀ gàlọ́ máa wà ẹ̀ rí i pé ìdójútì tí ń wà lẹ́yìn Russia ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún ọgbà alágbára lágbàáyé o ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún wa. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní ìbẹ̀rẹ̀ tó ní àárín tó sì ní òpin yín láti sẹ̀nu ń gbọ́lá fún lórí ètò tòní ojú abẹ pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ tún láǹfààní láti mọ bá a pàdé èèyàn mi ẹ̀ bá ń dágbére. bó ti yẹ pé kì í yẹniyẹni kílẹ̀ ọmọ sùúrù akí oníyàn akí ọlọ́bẹ̀ akíntẹ́ bá ìfẹ́ jẹ́ ó wà kápẹ́ kẹlu ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àwọn ẹgbẹ́ àwọn olùkọ́ iléèwé fásitì ASUU ọ̀rọ̀ tí àwọn èèyàn kan sọ láwùjọ ọ̀rọ̀ tí ẹgbẹ́ SANU sọ ẹ̀dójútì ìjọba ló bí ẹ ṣe mójútó nǹkan tí ò tó pọ́n tí a ń fi ètò ẹ̀kọ́ lẹ̀ lọ́jọ́ mi àpẹ̀ kẹlu lọ́sẹ̀ náà tó ní ètò mi látọ̀mọ̀ jáde Olùtayọ̀ Fáṣínà ló kọ èmi ò tí mo jẹ́ àmúgbálẹ́gbẹ̀ẹ́ sí atọ́kùn ètò lónìí. ẹ ṣé gbọ́.